ọ̀rọ̀ ò bàbá láyé ní ìpínlẹ̀ rẹ̀ lọ́kùnrin òdodo ọ̀rọ̀ lórí ikú Mohbad mo fẹ́ ṣàlàyé ẹ̀ fáráyé o kí gbogbo dúníyàn ò gbóòótọ́ ọ̀rọ̀ lágbájá ló pa tàmàdò ló pa láriwo ìdárayé ń ké ó ṣe ni wọ́n pa Mohbad ní gbogbo aráyé ń pariwo ibi àti sí àwọn òbí ńlá kọ́kọ́ ìṣòro Mohbad láyé bọ́ba jẹ́ pé ojú mẹ́rin lọ́tọ́ Mohbad dàgbà ó ṣeéṣe kó má níṣòro dépò pé yóò gbọ̀run alákejì lọ awuyewuye ò sí lẹ́nu màmá tó bí Mohbad láyé kí ló fẹ́ wí kí làwíjàre tó fẹ́ sọ lẹ́nu kọ̀jẹ́ tuntun pọ́kọ àtìyàwó àmọ́ bára wọn jà tó nílé ó sì gbélé tọkọ àtìyàwó ó sì pín ṣé tá a bá wá ń bọ́kọ ẹ níjà sótún yẹ ká tún fọmọ bínú ni fódìdí ọdún mẹ́ẹ̀ẹ́dógún Mohbad òfojú kan màmá tó bí sáyé wọ́n sì jọ ń gbórílẹ̀-èdè Nàìjíríà ó burú o ẹ wọ ọmọ ológo tó kútu ẹ bí aláàrù ní sábó ìràwọ̀ ńlá sọnù ní Nàìjíríà ariwo gbalẹ̀ gboko ọmọ táráyé rò pé kò jẹ́ nǹkan kan ọwọ́ dẹni tó kú House of Representatives Àbújá wá ń dúró ìṣẹ́jú fún ní alóchimba níbẹ̀ ó ga mama promise aya lọ́ba ó ṣe ni ó tọrọ àforíjì lọ́dọ̀ Ọlọ́run ọba tó dá ọ kó o tún tọrọ àforíjì lọ́wọ́ Mohbad ẹ jẹ́ kí n dúpẹ́ lọ́wọ́ agbófinró Nàìjíríà yìí lọ́wọ́lọ́wọ́ ẹ̀ ń dára ẹ̀ ń dá ńláńlá ẹ kú iṣẹ́ takuntakun tẹ́ ẹ ṣe ẹ kú wàhálà yín lórí ikú Mohbad mo bá yín dúpẹ́ ẹ ṣe púpọ̀ púpọ̀ ṣùgbọ́n o ẹ̀bẹ̀ ni mo bẹ̀ yín ẹ jẹ́ kí transparency láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ lórí investigation yóò wà lórí ìṣẹ̀lẹ̀ yìí ẹ jẹ́ kí gbogbo ọmọ Nàìjíríà ó tètè mọ̀ tí ń lọ lórí autopsy tẹ́ ẹ ṣe èsì autopsy yìí ṣe pàtàkì púpọ̀ gbogbo ẹni bá ń bú bàbá Mohbad ẹ jẹ́ ká rọra ṣe ìyá bàbá Mohbad lórí ọmọ rẹ̀ kò kéré ọmọ ó tó digi àlọ́yè bóyá lọ́pọ̀ ò tiẹ̀ mọ̀ pé prọfẹ̀tà lọ́ba tó jẹ́ bàbá Mohbad gan nígi lẹ́yìn ọgbà ọmọ rẹ̀ kó tó kú orin tí Mohbad ń kọ lónìí ọwọ́ bàbá ló ti rógún lájẹ ẹ̀yẹ worú orin bàbá ọ̀hún ẹgbọ́ díẹ̀ wò ń bẹ̀. alùjọ ọ̀run ẹ sọ kalẹ̀ ẹ wá gbé bàbá ká. wọ́n ti yórúkọ yí padà sí rere bàbá òpìpì ó pọ̀ pa o ó pọ̀ gan o. kí ni bàbá yẹn ṣe gan lẹ́bí wa. àràmàdà lóhun tó lù ṣe. àràmàdà ó dá wa lọ́lá nínú ìjọ wa o. ẹ̀yin gbogbo èrò ẹ̀yin bàbá mi o. ó mú wa jókòó pẹ̀lú àwọn ọmọ aládé. ó mú wa lọ sí omi dídákẹ́ rọ́rọ́ níbẹ̀ ló tu ọkàn mi lára. ọlọ́run wa jíbẹ́ sí o. òun ló ń ṣohun tuntun ṣohun tuntun ṣohun tuntun òun ló ń ṣohun tuntun láyé wa ṣohun tuntun ṣohun tuntun. ọlọ́run orí mọ́ládé. òun ló ń ṣohun tuntun ṣohun tuntun ṣohun tuntun òun ló ń ṣohun tuntun láyé wa ṣohun tuntun ṣohun tuntun. ẹ̀rí tí mo ti gbọ́ ṣàfihàn wípé bàbá Mohbad ò fọmọ rẹ̀ ṣeré rárá lọ́gán tọ́mọ ti fojú kan màmá ẹ̀ ló ti yí padà sí bàbá ètè obìnrin rèé ẹ jẹ́ kí dúníyàn ó mọ̀ wọ́n ní wọ́n wí bóyá aya tí Mohbad fẹ́ sínú ilé mọ̀ nípa ikú ọkọ rẹ̀ wọ́n ti ẹ̀ ṣàlàyé wípé bóyá kì í ṣe Mohbad ló lọ́mọ oṣù mẹ́fà tó bí gbogbo tó pamọ́ lójú ènìyàn kedere ní lójú Olúwa ọ̀rọ̀ ikú promise yìí ó yí Ọlọ́run àṣẹ̀dá ńlá gbogbo tó pamọ́ lójú ènìyàn kedere níwájú Olúwa gbogbo téèyàn ẹlẹ́ran ara ò mọ̀ ó sọ́ba tó ju gbogbo ọmọ ẹ̀dá èèyàn ẹ̀yin ẹ wo fídíò conversation láàrin Mohbad àti Naira Marley tí gbogbo ayé ń fẹ̀sùn kàn òun ni mo ṣe sọ pé kedere ló yí Olúwa ẹ wò ó ikú Mohbad yìí ibi tó bá fẹ́ já sí ẹ jẹ́ kí gbogbo ọmọ Nàìjíríà ó mọ̀.
jí